Aláròyé máa wí o. Orílẹ̀-èdè China ni ọmọkùnrin yìí ń gbé oògùn olóró lọ tí wọ́n fi gbá a mú. Ọwọ́ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró lórílẹ̀-èdè yìí, National Drug Law Enforcement Agency (NDLEA) ẹ̀ka tìlú Àbújá ti bá oníṣòwò egbòogi olóró kan, Vincent Ibianu Chukwudule, tó fẹ́ gbé ẹrù tó lòdì sófin náà kọjá sí orílẹ̀-èdè China, Nnamdi Azikiwe International Airport tó wà nílùú Àbújá, lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ náà ti tẹ̀ ẹ́, tí wọ́n sì ti jù ú sáhàámọ́ wọn lójú ẹsẹ̀ fún ìwà tó lòdì sófin tó hù. Aláròye gbọ́ wípé àwọn òṣìṣẹ́ àjọ náà ló pè é sẹ́gbẹ́ kan lásìkò àyẹ̀wò tí wọ́n máa ń ṣe fún àwọn tó bá ń rìnrìn àjò. Àwọn ọ̀rọ̀ tó ń sọ pẹ̀lú ìbẹ̀rù lásìkò tí wọ́n yí ara rẹ̀ wò ló jẹ́ kí wọ́n gbà wípé ó lẹbọ̀ lẹ́rù lóòótọ́. Ṣe ni máṣíìnì sì ń pariwo tantantan nígbà tó gbabẹ̀ kọjá, tó ń ṣàfihàn wípé egbòogi olóró wà níkùn rẹ̀. Ni wọ́n bá fún un lóhun mímu tó máa fi ya àwọn ẹrù òfin tó wà nínú rẹ̀ mọ́ ìgbọ̀nsẹ̀, ló bá yọ òbítíbitì egbòogi olóró sílẹ̀ rẹpẹtẹ. Alukoro àjọ náà, Fẹ́mi Babafẹ́mi, fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday, ọjọ́ 15 oṣù kejì ọdún yìí, pé lóòótọ́ ni àfúrásì ọ̀daràn náà wà lọ́dọ̀ àwọn níbi tó ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ní ọkọ̀ bàálù Qatar Airways ló fẹ́ bá lọ sórílẹ̀-èdè China lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tó kọjá yìí, ṣùgbọ́n nígbà tó kù díẹ̀ kó wọ ẹ̀rọ̀pléènì làwọn òṣìṣẹ́ àjọ náà dá a dúró láti yẹ ara rẹ̀ wò. Ṣáájú àkókò náà làwọn òṣìṣẹ́ àjọ yìí ti gbọ́ wípé àfúrásì ọ̀daràn kan fẹ́ gbé egbòogi olóró lọ fáwọn oníbàárà rẹ̀ lórílẹ̀-èdè China. Wọ́n ti wà ní ìgbáradì sílẹ̀ láti fọwọ́ òfin mú ẹni yòówù tí ì bá jẹ́. A bẹ̀rẹ̀ sí í ṣe àyẹ̀wò sí àwọn tí wọ́n fẹ́ lọ sórílẹ̀-èdè China, ọwọ́ sì padà tẹ̀ ẹ́. Máṣíìnì ìgbàlódé tí àjọ náà ń lò ló tú àṣírí rẹ̀ pé ó lẹbọ̀ lẹ́rù. Alukoro ní àwọn máa ṣèwádìí dáadáa síwájú sí i, táwọn sì máa fojú àfúrásì ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ láìpẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.